Oloye ẹgbẹ́ PDP Gbosuba fún gómìnà ìpínlẹ̀ Ekiti. Ìdí rèé o. Olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party àti adarí The Alternative Movement Ṣẹ́gun Ṣówùmí ti ṣe sàǹdákátà fún gómìnà Abíọ́dún látàrí bó ti fi iṣẹ́ àkànṣe ṣàkọ́kọ́ nínú ọ̀rọ̀ ìpínlẹ̀ náà lórí bó ti ṣàṣeyọrí nípa kíkọ́ pápákọ̀ òfurufú Gateway International fún ìdàgbàsókè ọrọ̀ ajé ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ṣówùmí sọ ní ọjọ́ Ẹtì ọjọ́ Friday, bíbẹ̀rẹ̀ pápákọ̀ òfurufú ọ̀hún jẹ́ àrídájú pé ìlọsíwájú wà ní ìpínlẹ̀ náà. Olóyè Ṣówùmí sọ eléyìí nígbà tó gun ọkọ̀ òfurufú lọ sí ìpínlẹ̀ náà lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Ó sọ síwájú pé òun láǹfààní láti mọ ìgbà tí iṣẹ́ àkànṣe náà fẹ́ bẹ̀rẹ̀ nípínlẹ̀ náà nígbà ìṣèjọba Gbẹ́ngà Daniel. Ó ti wá sọ pé iṣẹ́ àkànṣe pápákọ̀ òfurufú yìí jẹ́ kékeré nínú ribiribi tí yóò tún wọ ìpínlẹ̀ náà wá.